Àkó ojúmọ́ níbikíbi tẹ́ láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 ibẹ̀ náà la wà. Ojúmọ́ ire, ojúmọ́ ayọ̀, ojúmọ́ owó, ojúmọ́ ọlá, ojúmọ́ ìdùnnú àti àìkú tí ń ṣe ìbálẹ̀ ọ̀rọ̀ lọ́dẹ̀dẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa lọ́jọ́ títì ní ìròyìn fún tòwúrọ̀ yìí náà la mú wá fún wa. Orúkọ oníròyìn ní àyànfẹ́ Elédùmarè. Ojú tẹ́ fún wò wá, ojú náà ò ní fọ́, etí tẹ́ fún gbọ́ wa kò ní dínà láṣẹ lọ́wọ́ Elédùmarè. Ṣáájú ká tó lọ, ẹ gbọ́ àwọn kókó tí ń bẹ nínú ìròyìn tòwúrọ̀ yìí náà. Lórí ẹ̀kúnwọ́ owó àwọn òṣìṣẹ́, àtẹgbẹ́ òṣìṣẹ́ àti ìjọba àpapọ̀ wọn tí fi ẹnu okòó sọ̀dún pẹ̀lú bí ìpàdé tí wọ́n ṣe lánàá bí kò tún ṣe so èso rere. Ẹlẹ́rìí tí wọ́n pè wá sí ilé ẹjọ́ ṣubú lulẹ̀ lójijì ló bá kú ní ìpínlẹ̀ Ondo. Nípínlẹ̀ Ondo bákan náà, ọkọ̀ tó ń sin àwọn ènìyàn ńláńlá lọ sóde ó pa ènìyàn méjì ní ìpínlẹ̀ Ondo òní ó bá júbà ehoro. Ilé ìwé gíga ti òkè òkun ìyàn United Kingdom ti já àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n tó 160 wá sílé látàrí pé wọn ò rí owó iléèwé náà san. Ẹgbẹ́kùnrẹ́rẹ́ ìròyìn náà báyìí. Lórí ẹ̀kúnwọ́ owó àwọn òṣìṣẹ́, ìjọba àpapọ̀ àti ẹgbẹ́ òṣìṣẹ́ nílẹ̀ yìí wọn kò tí ì fi ojú okòó sọ̀dún pẹ̀lú bó ṣe já sí pé ìpàdé tí wọ́n ṣe lánàá òde yìí ó ní kò tún so èso rere fún àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ nílẹ̀ yìí, èyí tó wá mú kí ẹgbẹ́ òṣìṣẹ́ láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ adarí wọn ìyún Joy Ajaero tí wọ́n fi oríkorí tí wọ́n tún fi ikùn lukùn papọ̀ wípé owó tí àwọn pè ní ẹ̀kún owó àwọn òṣìṣẹ́ tí wọ́n ń bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ ìjọba tẹ́lẹ̀ rí tó jẹ́ 615,000 òní wọ́n ti fi oríkorí báyìí pé kí àwọn fi ikùn lukùn wọ́n sì já owó náà sí òyì tó tó 500,000 tí wọ́n ń bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn ìjọba àpapọ̀ gẹ́gẹ́ bí ẹ̀kúnwọ́ owó àwọn òṣìṣẹ́. Ṣùgbọ́n tó ti bí wọ́n tún ṣe já owó yìí náà wá sílẹ̀ níṣe ni ẹ̀kọ́ kò tún ṣe ojú múmu lọ́dọ̀ ìjọba àpapọ̀ pẹ̀lú bí àwọn ṣe sọ wípé ní tí àwọn ní ní agbára òun ní 57,000 naira gẹ́gẹ́ bí ẹ̀kúnwọ́ owó àwọn òṣìṣẹ́. Bẹ́ẹ̀ bá gbàgbé lánàá òde yìí ṣáájú kí wọ́n tó fi ìpàdé wọn tì síbì kan òní wọ́n ti kéde wípé owó tó jẹ́ 54,000 naira òní àwọn fẹ́ fi kalẹ̀ fún ẹgbẹ́ òṣìṣẹ́. Ṣùgbọ́n tán ni àwọn tó jẹ́ àwọn ikọ̀ ti aládàáni nínú àwọn ẹgbẹ́ nínú ti ìjọba àpapọ̀ òní wọ́n rò wípé wọn ò ní rí owó náà san tí àwọn sì tún jáde kọ́ńbọ́ọ̀kì láti fi 3,000 naira kún owó àwọn òṣìṣẹ́ títí wọ́n fi jẹ́ 57,000 naira. Wàyí òyì ló mú ìjọba àpapọ̀ náà tí àwọn náà fi ẹnu kò sí orí owó tó jẹ́ 57,000 naira gẹ́gẹ́ bí ẹ̀kúnwọ́ owó àwọn òṣìṣẹ́. Síbẹ̀síbẹ̀ àjọ ẹgbẹ́ òṣìṣẹ́ nílẹ̀ yìí kọ̀ wọn kò gba owó náà wọlé pẹ̀lú bí wọ́n tún ṣe ní àwọn náà fi ẹ̀dínwó kún owó táwọn béèrè lọ́wọ́ ìjọba tí wọ́n sì sọ wípé 497,000 òní àwọn lè já mọ́ fún ìjọba àpapọ̀. Èyí ni ìfàǹfà tí ń bẹ láàrin ẹgbẹ́ òṣìṣẹ́ àti ìjọba àpapọ̀ lórí ẹ̀kúnwọ́ owó náà tí wọn kò sì tí ì kéde èyí tí àwọn yóò fara mọ́. Wàyí ẹgbẹ́ òṣìṣẹ́ ní bí ilẹ̀ ṣe mọ́ bẹ́ẹ̀ náà ni ọlọ́jọ́ kájọ́ pẹ̀lú bó ṣe já sí wípé ọjọ́ tí àwọn mú fún ìyanṣẹ́lódì gbogbogbò káàkiri orílẹ̀-èdè Nàìjíríà òun ló kù péréte kí ó pé báyìí kí ìjọba àpapọ̀ kí wọ́n tètè ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ láti sọ ọ̀rọ̀ gidi lórí ẹ̀kúnwọ́ owó tí àwọn ń béèrè lọ́wọ́ ìjọba àpapọ̀. Kàyéfì lèyí jẹ́ fáwọn ènìyàn pẹ̀lú bí ẹni tí wọ́n pè ní ẹlẹ́rìí tó fẹ́ jẹ́rìí òdodo nílé ẹjọ́ tó wà ní ìpínlẹ̀ Ondo ṣe ṣubú lulẹ̀ lójijì tí ó sì kú. Ní ìpínlẹ̀ Ondo, ilé ẹjọ́ gíga kan tó fìkàlẹ̀ sí agbègbè tí wọ́n pè ní Ọ̀kà ní ìlú Ondo gangan ó ní ẹni tó jẹ́ ẹlẹ́rìí tí wọ́n pè láti wá jẹ́jọ́ láti wá sọ òtítọ́ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí wọ́n pè ní ilé ẹjọ́ náà tí ó sì dìde tó sì wó lulẹ̀ ní òjijì
tí ó sì gba ibẹ̀ di èrò ọ̀run. Ẹni tó jẹ́ àwọn tí ọ̀rọ̀ náà tí ó ṣojú wọn, wọ́n ní ìgbẹ́jọ́ rẹ̀ kò tí ì tó, pẹ̀lú bó ṣe já sí pé adájọ́ gan kò tí ì sí ní kóòtù tí ó ti dájọ́ náà, ṣùgbọ́n òun àti ọ̀rẹ́ rẹ̀ ni wọ́n jọ jókòó sórí àga kan tí ó sì pè wá láti wá jẹ́rìí sí ọ̀rọ̀ èyí tí wọ́n fi pe ọ̀rẹ́ rẹ̀ ní ẹjọ́ náà. Wọ́n ní lásìkò tí ó ń jókòó láti dúró de ìgbẹ́jọ́ náà, òun ni ó sì fò sánlẹ̀ lójijì tí ó kú, tí ó sì sọ orí rẹ̀ mọ́ táìsì èyí tó wà ńlẹ̀ẹ́lẹ̀, tí ó sì tibẹ̀ di èrò ọ̀run. Ẹni tó jẹ́ tí ọ̀rọ̀ náà ṣojú rẹ̀ tí ó pe orúkọ ara rẹ̀ ní Túndé Àríyọ̀, ó ní àwọn kò tí ì mọ orúkọ ajẹ́rìí ọ̀hún èyí tí ó ṣe bẹ́ẹ̀ tí ó pa ipò dà lásìkò tó wà ní ilé ẹjọ́ láti jẹ́rìí sí ìgbẹ́jọ́ tó ń lọ lọ́wọ́, ṣùgbọ́n ní àwọn ti pe àwọn agbófinró tí wọ́n sì ti wá gbé òkú ẹni náà lọ sí ilé ìgbókùpamọ́sí. Gbogbo akitiyan àwọn oníròyìn láti bá ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ní gbólóhùn lórí ìṣẹ̀lẹ̀ náà, òní ó já sí pàbó, pẹ̀lú bó ṣe já sí pé wọn kò rí bá sọ̀rọ̀ títí di àkókò tí a fi ń kó ìròyìn jọ. Àmọ́ ṣá o, iléeṣẹ́ ọlọ́pàá agbófinró tó wà ní ẹnu ọwá ní ìpínlẹ̀ Ondo, wọ́n ní ìròyìn náà ti kan àwọn létí, bẹ́ẹ̀ ni wọ́n sì ti lọ gbé òkú ẹlẹ́rìí ọ̀hún lọ sí ilé ìgbókùpamọ́sí. Ní ìpínlẹ̀ Ondo bákan náà, ọkọ̀ tó ń sin àwọn ènìyàn ńláńlá lọ sóde ìyún escort, ó ní ó ti pa ènìyàn méjì ní ìpínlẹ̀ Ondo ní agbègbè Ẹlẹ́mọ̀ṣí ní Bọ́lọ́run dúró lójú òpópónà Àkúrẹ́ sí Ondo. Ó ní ìṣẹ̀lẹ̀ burúkú náà ni ó ti ṣẹlẹ̀ pẹ̀lú ọkọ̀ tí wọ́n pè ní Toyota Hilux, èyí tí àwọn agbófinró àti àwọn ènìyàn jàǹkànjàǹkàn kan tí wọ́n wà ní inú ọkọ̀ náà, tí wọ́n sì ṣe ikú pa àwọn ènìyàn méjì tí wọ́n ṣe ní àlàyé pé wọ́n bọ̀ láti ilé ìjọsìn. Ó ní wọ́n fi pàdé ọlọ́jọ́ lójú ọ̀nà, gẹ́gẹ́ bí àlàyé tí àwọn tí ọ̀rọ̀ náà ṣe tí ó ṣojú wọn. Wọ́n ṣe ní àlàyé wípé ọ̀kadà tí ó gbé àwọn olùjọ́sìn méjèèjì, ó ní ń bọ̀ láti ìlú Àkúrẹ́ látàrí eré àsápajúdé rẹ̀ ni ó sì overtake ọkọ̀ tó wà lójú òpópónà lásìkò náà. Yíyí tó yí ọwọ́ níṣe ni ó lọ dojúkọ ọkọ̀ tí ń sin àwọn èèyàn jàǹkànjàǹkàn lọ sóde ìyún Hilux ọ̀hún, tí ìyún ò sì mọ ibi à ń yí ọwọ́ sí tó fi ọwọ́ gbá ọ̀kadà náà, tí wọ́n sì ṣubú lulẹ̀ lójú ẹsẹ̀. Wọn ní àwọn méjì tí wọ́n bọ̀ láti ilé ìjọsìn ni wọ́n ti gba èkuru jẹ lọ́wọ́ ẹbọra, léyìí tó ṣe wípé ẹni tó gun ọ̀kadà tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹta wọn, òní ó wà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run lásìkò tí a fi ń kó ìròyìn jọ. Ṣùgbọ́n o, àwọn tí ọ̀rọ̀ náà ṣojú wọn ní bí ìṣẹ̀lẹ̀ náà bí ó ṣe ṣẹlẹ̀ tán ní kété ni àwọn tí wọ́n wà nínú ọkọ̀ Hilux náà, agbófinró àti àwọn èèyàn jàǹkàn míì ni wọ́n ti júbà ìhòòrò látàrí pé àwọn náà sá àsálà fún ẹ̀mí wọn lọ́wọ́ àwọn ọmọ gànfẹ́ àti àwọn tó wà ní agbègbè náà láti má lè fi ìyà tí ò tọ́ jẹ wọ́n lórí ìṣekúpa àwọn èèyàn méjì tí wọ́n ní wọ́n gbẹ̀mí mì, tí wọ́n sì júbà ìhòòrò lọ sí ojú ọ̀nà Àbújá, níbi tí wọ́n sọ wípé ibẹ̀ gan ó ní wọ́n ń lọ. Gbogbo akitiyan láti bá àwọn ẹ̀ṣọ́ aláàbò ojú pópó ní gbólóhùn àti àwọn alukoro àwọn agbófinró ní ìpínlẹ̀ Ondo, òní ó ṣe bẹ́ẹ̀ tó já sí pàbó, tí wọ́n sì ṣe ní àlàyé pé wọ́n ti wá gbé òkú àwọn tí wọ́n jẹ́ Ọlọ́run nípè látàrí ìjàmbá náà kúrò ní ojú ọ̀nà lọ sí ilé ìgbókùpamọ́sí, tí wọ́n sì ní ẹnìkan tó fi ara pa yàmàyàmà náà, òun ló ti wà níbi tó ti ń gba ìtọ́jú lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run. Nílẹ̀ òkèrè, ilé ìwé gíga tó wà ní òkè òkun ìyún United Kingdom, ó ní ó ti fi ọwọ́ sí júwe ilé fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí àpapọ̀ wọn jẹ́ 160 láti ní kí wọ́n máa bọ̀ wá sílé bàbá wọn látàrí pé wọ́n ní wọn ò rí owó ilé ìwé náà san. Àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí ó jẹ́ 160 ọ̀hún, nígbà tí wọ́n bá iléeṣẹ́ tẹlifíṣàn oníròyìn British Broadcasting Corporation BBC ti ilẹ̀ òkèèrè ọ̀hún tí wọ́n bá wọn ní gbólóhùn, wọ́n ṣe ní àlàyé pé ohun tó ṣe okùnfà àìrí owó àwọn san òun náà ní wípé owó
dọ́là èyí tí ó ti gbé ẹnu sókè lórílẹ̀‐èdè Nàìjíríà ó ṣe àkóbá àìkàìmọye fún àwọn pẹ̀lú bó ṣe já sí pé àwọn gbìyànjú àwọn sì sapá wọn láti san owó ilé ìwé náà ṣùgbọ́n jẹ́ nǹkan ìbànújẹ́ àti ìwà ọ̀dájú fún àwọn pẹ̀lú bí ilé ìwé náà tán pè ní Tesad University tó wà ní United Kingdom bó ṣe fi ọwọ́ sí júwe ilé fún àwọn pẹ̀lú bó ṣe já sí pé láàrin àwọn tí àwọn jẹ́ 100 ọ̀hún àwọn tó kù díẹ̀ kí wọ́n parí ilé ìwé wọn ó ló pọ̀ jù láàrin àwọn tí wọn ò sì wo wàhálà àti ìnáwó tí àwọn ti ná sẹ́yìn tí wọ́n fi ní kí àwọn máa bọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà padà. Wọ́n fi ẹ̀dùn ọkàn wọn hàn sí àwọn aláṣẹ àti olùdarí ilé ìwé náà tí àwọn aláṣẹ àti olùdarí ilé ìwé náà tí wọ́n sì pàṣẹ wípé lẹ́yìn tí àwọn ti lé wọn kúrò ní ilé ìwé ọ̀hún àwọn kò fẹ́ rí wọn ní orílẹ̀-èdè United Kingdom náà pé kí wọ́n máa padà bọ̀ wá sí orílẹ̀-èdè bàbá wọn tí ń ṣe Nàìjíríà. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti òwúrọ̀ yìí. Ẹ gbọ́ àwọn kókó tá a mẹ́nubà ṣáájú ká tó máa lọ. Lórí ẹ̀kúnwọ́ owó àwọn òṣìṣẹ́ ìjọba àpapọ̀ àti ẹgbẹ́ òṣìṣẹ́ nílẹ̀ yìí wọn kò tí ì fi orí okòó sọ̀ọ́dún lórí owó tí wọ́n gbà gẹ́gẹ́ bí ẹ̀kúnwọ́ owó àwọn òṣìṣẹ́. Ẹlẹ́rìí tí wọ́n pè láti wá jẹ́rìí sí ẹjọ́ tó ń lọ lọ́wọ́ ní ilé ẹjọ́ gíga ti ìpínlẹ̀ Ondo òní ó fò sánlẹ̀ tó sì kú lójijì. Àní ní ìpínlẹ̀ Ondo ọkọ̀ tó ń sin àwọn ènìyàn jàǹkànjàǹkàn lọ sí òde òní ó ṣe bẹ́ẹ̀ tó gbẹ̀mí ènìyàn 2 látàrí ìjàmbá ọkọ̀ tó wáyé nígbà tí èèyàn kan sì wà ní ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run nínú àwọn 3. Ilé ìwé gíga tó wà ní òkè òkun United Kingdom ó ti fi ọwọ́ sí júwèlé fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ 100 látàrí àìrí owó ilé ìwé náà san. Títí di àkókò tá a tún máa padà wá fún wa ní ìròyìn míì orúkọ tèmi kò yí padà àyànfẹ́ Elédùmarè yìí náà ni ó dàbọ̀.